irú ẹni bẹ́ẹ̀ tó bá dé a ó gbìyànjú láti darapọ̀ mọ́ kí ló dé o tó rìn dé òru kí ló dé tẹ́ fi rìn dé òru o tó bá dà ibi báyìí ni òun ń gbé a ní kí ọdẹ méjì abẹ́yọ kan kọ́ tẹ̀lé lọ bẹ̀ kọ́ tẹ̀lé lọ síbẹ̀ kọ́ kànlẹ̀kùn kẹ́ ẹ béèrè pé ṣé wọ́n mọ̀ nínú ilé òun tí wọ́n bá láwọn mọ̀ wọ́n wọlé ṣùgbọ́n tí wọ́n bá mọ̀ tí wọ́n bá mọ̀ nínú ọbẹ̀ yóò jìyà náà ni. Alhaji Kọ́lá Akíntayọ̀ kò tí ì sí ìtàn mú bá rí ti ń la gidi pé àdúgbò mi mọ́ wa mọ́ pẹ́ńtà ni ti ń la gidi. ọ̀dọ̀ àwọn agídí ata òtótọ́ lọ ata kí lè wí. agídí ata òtótọ́ lọ ata àwọn ò fi gbólóhùn bá sọ̀rọ̀ tí wọ́n ò ní kó jókòó ti àwọn. tí ó jókòó. yóò jókòó táwọn ọdẹ. yóò sì jókòó. sílẹ̀ ó fi mọ́ yóò ṣe ó rẹ̀spẹ̀tì àwọn ọdẹ ni. wọ́n ní ọya. bẹ́ẹ̀ ni. ẹ fọ gbọ́dọ̀ ọya jókòó. ẹ sájà ajá mi ń bẹ̀. ọ̀parí. nǹkan ń bẹ. ṣé pé wọ́n kàwé fọwọ́ kò fún ọya jókòó. oògùn tó bá mú ẹtu ó mú yẹn. oògùn tó bá mú ẹtu. oògùn tó bá mú ẹtu mú yẹn. ó mú yẹn. èpè tó bá pàgàlà ó lè ràn yàn lé mọ́ o. ilẹ̀ wí. kí wọ́n mọ̀ pọ̀jù ẹ̀ sí yẹn lọ́dà o. ébà Alhaji Kọ́lá Akíntayọ̀ ní ìlú Ìbàdàn. àti láǹfààní àti pè wọlé 0808 565 4591 tàbí kẹ́ ẹ pé +234 808 565 4591 mo láǹfààní àti gba ìpè mẹ́ta sí i. Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn kí lẹ lè sọ nípa ètò òru bẹ́ẹ̀ ní ọ̀hún sàn. ètò náà dára púpọ̀ torí wípé ó ń kìlọ̀ ó ń fún èèyàn nímọ̀ràn ó sì ń jẹ́ kó yé wọn gbangba wípé má ṣe é bọ́ ọ bá ṣe é ntójú rẹ̀ ó rírè. má ṣe é tó bá ṣe é ntójú rẹ̀ ó rírè. àwọn nǹkan tó ń ìmọ̀ràn ló ń fún wọn gẹ́gẹ́ bí ètò kan tí mo máa ń ṣe ni. Hello. Ẹlẹ́kúrọ̀lẹ́. Ẹlẹ́kúrọ̀lẹ́ o. Ẹ̀rẹ́sà. kí lórúkọ yín bolẹ̀ tí ń pè. Adéṣẹ́wà ló ń sọ̀rọ̀ láti Ọlọ́runṣògo. nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni sà. kí lẹ ní fún Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn. Àwọn kan fẹ́ kí wọn náà ní Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ a máa ń gbóhùn wọn dáadáa lórí afẹ́fẹ́ a máa ń gbádùn wọn o. ẹ̀gbọ́n Àtíṣẹwà station wo ni ẹ ti mọ̀ tí Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn ti gbé ń ṣètò tẹ́ ẹ ti gbọ́ wọn rí kẹ́ ẹ jẹ́ 5,000 naira ti yín. mo ti gbọ́ wọn rí pàtó wà ní ilé akéde tó máa ń ṣe ní ilé akéde ìgbà kan. nílé akéde. bẹ́ẹ̀ ni. níbo náà ti gbé ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn tẹ́ ẹ mọ̀. mo ti ṣe àfihàn ìrántí olùkọ́ tèmi máa wà ní sùkúl tèmi ni ò rántí mọ́. ẹ rántí mọ́ ẹ máa wà sùkúl ti yín ni. bẹ́ẹ̀ni. ok ọjọ́ wo náà máa ṣe nígbà tó ń ṣe ilé akéde. hello. hello. wọ́n kò lójú òpó. àǹtí Adéṣẹ́wà tó bá di níjọ́ mẹ́jọ ẹ máa bọ̀ ẹ wá gba 2,500 naira. tẹ́ bá ṣì wà lójú òpó tẹ́ ń gbọ́ mi tàbí ẹ̀ ń wò mí pé ẹ ti ẹ̀ gbà pé wọ́n ṣe ètò ilé akéde ńgbà yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó ti gbé ń ṣe ẹ tó bá mọ̀ òun náà máa gbẹ̀bùn. ẹ ti jẹ 2,500 naira ẹ wá àgbà lórí ètò ń jọ́ mẹ́jọ láì ó kù 7,500 tí mo fẹ́ fi ta báyìí. nọ́mbà tẹ́ máa pè sí 0808 565 4591 tàbí kẹ́ ẹ pé +234 èyí tó kí okun nìyẹn o +234 808 565 4591. Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn nínú ìrírí yín kí lẹ lè sọ nípa ṣíṣe ìgbé dání gangan iṣẹ́ pèdèpèdè ìgbé dání kí lẹ lè sọ nípa ẹ̀. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí nídìí iṣẹ́ yìí gbogbo ohun tí èèyàn máa ń ṣe ń bẹ̀
Ọlọ́run yọ̀ǹda fún mi. gbogbo àgbáyé pátá ló mọ̀ tó lè jẹ́kọ̀ọ́ fáwọn èèyàn bàbá mi báwa tá à ń bọ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ ni Ọlọ́run adúpẹ́ fọlọ́run lórí yìí lódì iṣẹ́ yìí. ẹ jẹ́ kí n gbé fún ẹ̀dá kan bàbá wọ́n bìbù wa ni. nídìí iṣẹ́ yìí Ọlọ́run yọ̀ǹda ọmọ fún mi. Olúwa ṣe alhamdulilayi tá a sì láǹfààní láti tọ́ wọn. bẹ́ẹ̀ni tí wọ́n dẹ̀ jọ ọmọ dáadáa. Olúwa ṣe. nídìí iṣẹ́ yìí mo ti lò 35 years dédé. ẹ tó 35 years. bẹ́ẹ̀ni léyìí tí màá ṣe àjọ̀dún rẹ̀ ní July 15. July 15. bẹ́ẹ̀ni. àbá mo ṣe ń gbọ́ fúngbà àkọ́kọ́ mọ̀ ni. bẹ́ẹ̀ni July 15. àti múra. July 15. bẹ́ẹ̀ni. ẹ ṣe jíǹgù wa bàbá ẹ dákun jíǹgù yẹn jọ tẹ̀ mí lọ́wọ́ kíákíá ká máa lò níkànnì ká máa káàkiri àgbáyé kọ́ dé ìlú Ìbàdàn. bẹ́ẹ̀ ni ẹ dákun bàbá ẹ jáwé tó wà lójú òpó. hello ẹ kúrò lẹ́ o àgbọ̀ yín dáadáa o nẹ́tíwọ́ọ̀kì yóò dá o. hello ẹ jẹ́ tún wá pé àgbọ̀ yín dáadáa. Alhaji Kọ́lá Akíntayọ̀ July 15 tàbí. bẹ́ẹ̀ni. níbo la lò bá mi. Sablak Event Center. ńlá lò. bẹ́ẹ̀ni. nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. àjọ̀dún ọdún márùndínlógójì. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run márùndínlógójì. bẹ́ẹ̀ni. tẹ̀tí ń pèdè. bẹ́ẹ̀ni. ààrẹ ẹgbẹ́ FIBA lánàá. lánàá. bẹ́ẹ̀ni Dr. Yemi Sode. àwọn ló pákéjì ẹ̀. ọ̀nà pákéjì ẹ̀. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run. hello. hello ọlọ́ọ̀jà gbọ́ yín sà. hello Alhaji Kọ́lá Akíntayọ̀ mọ̀ ń gbádùn yín. ààrẹ FIBA lánàá àwọn ni wọ́n ná pákéjì ẹ̀. lágbára Ọlọ́run aṣọ àǹkárá náà yóò tún jáde. aṣọ àǹkárá ló tún jáde yóò fi wọlé ńjọ́ náà. yóò fi wọlé ńjọ́ náà. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run kí wàá lè sọ pẹ̀lú ìrírí yín ilé rí síṣẹ́ yìí kí lè sọ pa ṣe yìí. iṣẹ́ dáa fún àwa tá à ń bọ̀ lẹ́yìn. iṣẹ́ dáadáa ni etí mo kàn rí ni wípé pẹ̀lú ilé-iṣẹ́ rédíò tó ń pọ̀ yanturu yìí mo rí wípé ó ti yàtọ̀ sígbà tiwa ìgbà tiwa táwa wà lórí afẹ́fẹ́ tí abálẹ̀ nìkan ń ṣe MC ní Ọjà'ba ní Màpó ẹ ti mẹ́tọ́ wà bẹ́ẹ̀ tí ó bá jẹ́ lágbájá ni ó wà ńbẹ̀. yóò wà ńbẹ̀. ta ló ń tẹ ní kí ló kọ rẹ̀ trans ta ló wà ńbẹ̀ lágbájá ló máa wà ńbẹ̀ o. kábíyèsí Ọlọ́run. tábà tẹ́mi bá tún ní sẹ́mà sọ pé ẹ lọ bá lágbájá ní ìsìn sọ̀rọ̀sọ̀rọ̀ ti yapa. wọ́n ti yapa yásí bàbá. kò sì bí àwa nínú torí pé iléeṣẹ́ rédíò tó padà wà á pọ̀ yìí ó padà jẹ́ kí indọ́sírì yẹn ó tún wá fẹ̀ sí. ó jẹ́ kó fẹ̀ sí. bẹ́ẹ̀ ni kò wá tóbi iléeṣẹ́ rédíò kò tó tí ì tó. kò tí ì pọ̀ tó. kò ì pọ̀ tó èpọ̀ tó torí gbogbo àwọn ọmọ wa tó ń ṣe mascom tó ń ṣe gbogbo related courses gbogbo wọn ò tí ì jáde tán. bẹ́ẹ̀ni. báwọn náà bá tún jáde wọn ó sì ṣiṣẹ́. bó ṣiṣẹ́ náà ni. ẹ wá dúró èèyàn tẹ́yìn náà gbà ń bí. bẹ́ẹ̀ni. kọ́lọ́run ọba kó dákun kó má jẹ́ kí iléeṣẹ́ yìí ó jóná. àmín àmín ẹ túbọ̀ máa tẹ̀síwájú sí. àmín àmín bàbá. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnìkejì rẹ ní tọ́jú rẹ̀ àjẹkọ̀rẹ̀ Olúmẹ́niọ̀wọ̀ Foundation àgbékalẹ̀ ìrànlọ́wọ́ owó àtòhun èlò fún àwọn opó àgbékalẹ̀ Ọlọ́run látọwọ́ Prince Babatunde Balogun Prince Lọ́mọjọ oṣù mẹ́ta bẹ́ẹ̀ ní Olúmẹ́niọ̀wọ̀ Foundation máa ń ran opó kọ̀ọ̀kan lọ́wọ́ pẹ̀lú oúnjẹ àti àwọn ohun èlò lónírúurú ẹ̀yin náà lè darapọ̀ jẹ́ ọ̀kan láti ran àwọn opó wọ̀nyí lọ́wọ́ nípa dídarapọ̀ mẹ́gbẹ́ olójú àánú Olúmẹ́niọ̀wọ̀ Foundation kò sóhun tó kéré bẹ́ẹ̀ ni kò sóhun tó pọ̀ jù tẹ́ ò lè fi ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ yìí bá wa fẹ́ ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ Olúmẹ́niọ̀wọ̀ Foundation ẹ lè kàn sí wa ní
gospel bus stop glass house behind Ilemarun Lagos Ibadan expressway tàbí kí ẹ̀yin náà gbìyànjú lónìí pèsè ìrànlọ́wọ́ fún opó kan lẹ́gbẹ̀ẹ́ yín iṣẹ́ olóore tó ní ládàáni fún nǹkan tẹ́ ẹ bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033612390 tàbí 09092138850 Òru Mẹ́ni Ọ̀wọ̀ Foundation ràn opó kan lọ́wọ́ lónìí. bẹ́ẹ̀ ni Òru Mẹ́ni Ọ̀wọ̀ Foundation ran opó kan lọ́wọ́ lénìí kò ní bàjẹ́ ẹ jẹ́ ká tún ṣe báyìí lórí ètò. ṣé ẹ fẹ́ gbọ́ lórí ètò àwọn tó ń wò wá pọ̀ yídíyídí kẹ́lílé bá a ṣe mí mo sì ń bọ̀ wá ní abala abẹ yẹn ní ọjọ́ Tuesday Babátúndé Balógun Òru Mẹ́ni Ọ̀wọ̀ International tó wà ní gospel bus stop Onígbàgbọ́ street Lagos Ibadan expressway nílùú Ìbàdàn yóò mì tìtì. ìṣíkẹjọ fún àwọn opó ìṣíkẹjọ máa wáyé ní ọjọ́ Tuesday ṣé ẹ mọ̀ pọ́jọ́ yẹn la máa ká sámú àwọn opó kan máa múra ńlẹ̀ láti rọ̀lẹ́ lọ́wọ́ tí wọ́n pè wọ́n sórí aago àwọn tó kàn láti wá gba nǹkan jíjẹ àti mímu lọ́jọ́ Tuesday ìyẹn ní Òru Mẹ́ni Ọ̀wọ̀ Foundation ẹ̀yin náà láǹfààní àti wọlé kọlẹ̀ sọ́fíìsì wa nílùú Ìbàdàn láti wá fún àwọn opó ní nǹkan jíjẹ tàbí mímu aṣọ tí wo wọ̀ mọ́ yẹn tí opó mi bá rí pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀yà tí ọ̀pọ̀lọpọ̀ opó tí wọ́n ń jẹ nínú ayé àwa súnmọ́ wọn àmọ́ bó ṣe ń lọ ni kódà aṣọ tó wọ̀ mọ́ tó o bá fún opó wàá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tẹkùtẹkù ni opó mi ò fi gbà lọ́wọ́ rẹ̀ tó o bá wá lè wá sí iléeṣẹ́ wa ìwọ náà gbìyànjú ran opó kan lọ́wọ́ lẹ́ni ní ààyè tó wà yẹn ó wà lákọọ́lẹ̀ fún níwájú Ọlọ́run àṣẹ̀dá kódà àtiwá àti àtìrandíran rẹ ẹ jẹ́ láyé ẹ tún jẹ́ lọ́jọ́ ìdájọ́ ni. bá mi Alhaji Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn. mo jẹ́ o. bàbá kí lè sọ nípa Babátúndé Balógun Òru Mẹ́ni Ọ̀wọ̀. Babátúndé Balógun.